tó ẹ mà káàbọ̀ sí iléeṣẹ́ wa ò mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò máa ní dì bákan náà ojú tẹ́ sì fi ń rí wa kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o ikú kò ní wá gbéṣe o ẹ wo ó ti ṣẹlẹ̀ báyìí nítorí ọ̀rọ̀ àwọn council of elders ọ̀rọ̀ wọn ti gba àmójútó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ti gba àmójútó ìjọba UK ti tú àṣírí àwọn àgbà wa tó ń ṣe àtakò sí Yorùbá nation ní international community bẹ́ẹ̀ ni ìjọba UK wọ́n ti tú àṣírí ṣé mọ̀ wípé àwọn àgbààgbà Yorùbá kọ̀ọ̀kan ìyẹn Nàìjíríà àwọn council of elders bẹ́ẹ̀ ni ṣe rí àwọn Yorùbá council of elders ṣe rí ọ̀rọ̀ wọn ó gba àmójútó gidigidi nítorí wípé bí a ṣe ń ṣiṣẹ́ tá ń làkàkà àti gba òmìnira àwọn joyè ríúsídà wọn máa yìn wálẹ̀ ṣé wọ́n fẹ́ jẹ́ kí làálàá wa lórí pé ká lè gba òmìnira yìí gbogbo ẹ̀ wọ́n fẹ́ yẹ kó já sásán ni ṣẹ́dá àwọn àgbààgbà kọ́ máa tẹ́ pé ó yẹ kó dá wọn dọ̀bálẹ̀ kọ́ mú fún wọn back to back torí kíni nítorí àwọn ìwà tí ò jẹ́ kó máa bá lọ́wọ́ àwọn àgbààgbà ló ń bá lọ́wọ́ wọn ìdí nìyí tó fi jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé wọ́n ti ní kí àwọn èèyàn kan máa send message wípé olóyè Sunday Igboho ló ń dá nǹkan ṣe pé kò ṣe ti Yorùbá ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá wa comment tẹ́ máa ń bá wa share tẹ́ máa ń bá wa tẹ̀ sójú ẹ̀ la fi máa ní ẹ máa make sure pé à ń kọ síbẹ̀ pé olóyè Adéyẹmọ Ìgbòho àti Professor Banji Akíntóyè ni representative leader ti Yorùbá nation ni now wọ́n tún ti wá upgrade wèrè wọn wọ́n ti wá lọ fún àwọn UK ìyẹn UK parliament wọ́n ti fún wọn ní information wípé kọ́ má fún Yorùbá nation ní ààyè kọ́ má gbà kí wọ́n gba òmìnira kúrò nínú Nàìjíríà ṣe rí pé ìgbà míì ta bá ń sọ pé lérí ibú làwọn àgbààgbà kankan ṣe rí pé a ò parọ́ àwọn ọmọ oníwà máa ṣe nǹkan àṣeyọrí àwọn á máa rí pé àwọn ń yin wálẹ̀ irú àgbà wo nìyẹn ṣe bọ́sọ́ bá gbà kí wọ́n wà lọ́jà kó rí ọmọ tuntun wọ̀ ni ṣé àgbàrá dáradára kọ́ la fẹ́ pélé báyìí bẹ́ẹ̀ ni tó dágbàrá dáradára ni mo dé lè sí nígbà tí à ń jẹ nǹkan tó jẹ́ pé ó máa benefit ọmọ wọn gan máa bá ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe káwọn má bá ń bẹ̀ torí ìwà wọn gan ó ṣeéṣe kó má jẹ́ kó bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni torí ìgbà tí à ń làkàkà àti bọ́ lọ́wọ́ oko ẹrú Fúlàní làwọn wá yí ìwà wèrè wọn ṣé ẹ mọ̀ wípé ara àwọn ète tí wọ́n lò nìyẹn wọ́n ní láti máa kọ àtẹ̀jíṣẹ́ káàkiri wọ́n kọ ìwé káàkiri sí gbogbo àwọn àjọ tó jẹ́ pé wọ́n ní sí òmìnira tó jẹ́ pé wọ́n lè support Yorùbá nation fún òmìnira wọ́n ní láti máa kọ̀wé sí gbogbo wọn káàkiri ní Agbagba council of elders yìí tó jẹ́ pé kò ṣúọ̀ pé bóyá ẹ̀mí wọn dé wọ́n ní láti máa kọ́ níkọ̀ wípé eré ni Sunday Igboho ń ṣe o wípé kọ́ máa wulẹ̀ dáhùn pé wọ́n ń gbìyànjú àti máa ṣeré tiwọn ni wọ́n ń kàṣì fọ́ọ̀nù ni pé kọ́ máa kà kún nítorí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí gan pé ọmọ Yorùbá gan ló wà lórí ipò tó jẹ́ president tó jẹ́ ààrẹ Nàìjíríà so fún ìdí èyí kò ṣe pé bóyá à ń fight o ẹ ṣe rí pé àwọn àgbààgbà míì gan ọ̀rọ̀ wọn gbà míì ó deserve pé wọ́n ní láti máa sọ nísọ wípé kí àwọn UK parliament kó má dáhùn rárá wípé ìfẹ́ inú títí wa là ń ṣe pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ìfẹ́ wà ní ìrẹ́pọ̀ wà ń bẹ ìrẹ́pọ̀ òṣìwò ló wà ń bẹ àbí ìrẹ́pọ̀ fẹ́ lànà ni wípé ṣèbí Yorùbá ló wà ní orí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn ọmọ nǹkan tí a tún need pé àwọn ọmọ ìṣòro wa mọ́ pé torí ẹ̀ wọ́n fún Yorùbá láàyè kó ṣe so fún di èyí kan má dá wa lóhùn ṣe é gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu àwọn àgbààgbà ṣé ẹ̀ ń rí rọ́dọ̀rọ̀dọ̀ lẹ́nu àwọn àgbààgbà lágbààgbà tó jẹ́ kó máa tó lé èmi ti sọ tẹ́lẹ̀ pé àwọn àgbààgbà kan wà tó jẹ́ pé pankẹ́rẹ́ àti àdá gidi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá lọ́rọ̀ wọn deserve kọ́ lé wọn dáhùn báyìí kọ́ mú láti àti pankẹ́rẹ́ sí wọn nídìí orí wọn àti ẹ̀ lè kọ́ factory setting because báwo ni ọmọ máa ṣe nǹkan àṣeyọrí tó dẹ̀ jẹ́ pé ẹ mọ̀ fà á sẹ́yìn
báwo la ṣe máa gbìyànjú àti làkàkà àti dìde tó jẹ́ pé ọwọ́ yín là máa bá níbẹ̀. Ṣé ni wọ́n jẹ́ kó yé àwọn àjọ àgbáyé pé kọ́ máa wulẹ̀ wọ́ọ̀rì wípé ìfẹ́ wà láàrin wa, wípé ṣẹ́rí àwọn ará bíi ọ̀rọ̀ wọn ẹgbàá ló gbà, ọ̀rọ̀ wọn ní ìdẹ́gbàsẹ̀. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa kọ sí comment section, ẹ gbọ́dọ̀ máa kọ sí comment section pé Yorùbá nation la fẹ́. Ẹ gbọ́dọ̀ máa kọ sí comment section pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ṣé rí bó ṣe wà, gbogbo ọgbọ́n àyíníke, gbogbo ọgbọ́n ète wọn nìyẹn láti lè rí pé Yorùbá nation yóò ní bọ́ sí. Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn, torí gbogbo ọ̀nà tí wọ́n bá gbà, gbogbo ète tí wọ́n bá lò, Ọlọ́run ò ní gbà fún wọn. Ṣé rí ìdí ni tàbí sọ wípé ẹ máa bá wa ṣe láti máa share káàkiri, ẹ bá wa subscribe. Ìdí tàbí sọ pé ẹ bá wa máa share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú, ẹ follow, ẹ wò kẹ́ comment, nítorí pé ṣe rí comment yẹn ó ní a lot of iṣẹ́ tí ó ń ṣe. Nítorí comment yẹn ló ń jẹ́ kí àwọn UK, ló ń jẹ́ kí àwọn àjọ àgbáyé gan mọ̀ pé àwọn ará bíi èmi ni ẹ̀ kò ń ṣe pé wọ́n ń ṣeré. Bẹ́ẹ̀ ṣe ń comment yẹn lọ́ ṣe ń rí pé yes àmì ni ẹ̀ pé kò ń ṣe pé wọ́n ń ṣeré. Kẹ́dẹ̀ máa jẹ́ kó yé wọn pé Sunday Igboho ṣá, Olóyè Adéyẹmọ Sunday Igboho ṣá àti Professor Banji Akintoye ni representative fún Yorùbá nation. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, àti pé Professor Banji Akintoye àti Olóyè Sunday Igboho ni aṣojú wa. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back, Yorùbá nation is the best way, best one. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Professor Banji Akintoye àti Olóyè Sunday Adéyẹmọ Igboho ni àwọn olórí wa fún Yorùbá nation no going back. Any other one is a counterfeit. All what Yoruba want is freedom. Bẹ́ẹ̀ ni o, freedom. We want our freedom. We want our nation. That is it. We Yoruba nation. We Yoruba nation. Yoruba people. We don't have any other leader apart from Professor Banji Akintoye and Dr. Sunday Igboho ṣá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ àwọn àgbà burúkú tó ń dà wá dúró. Bẹ́ẹ̀ ni àwọn àgbà burúkú tó ń dà wá dúró láti gba ilẹ̀ Yorùbá, Ọlọ́run yóò fi wọ́n ṣòfò ní o ní kíákíá. Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, no going back. La fi sọ fún yín pé àgbẹ̀ ò mà ní roko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé. Níbikíbi tẹ́ bá wà, la fi sọ pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa. Ó dàbọ̀.